bá mi wá ẹ̀rù dídì, ẹ̀rù, bá mi wá epo ọ̀bọ̀, ó di méjì. Wàá wá bá mi wá ìgbín, wàá gún nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn papọ̀. Ìgbín, epo ọ̀bọ̀ àti ẹ̀rù dídì báyìí. Wàá gún mẹ́tẹ̀ẹ̀ta papọ̀, á kúnná dáadáa tìkáráhùn. Wàá wá mix ẹ̀ mọ́ ẹni ọṣẹ tó bá wù ẹ́. Farabalẹ̀ kó gbọ́ fídíò ìdélẹ̀, kó dẹ̀ fi ránṣẹ́. Síwájú kó tó ṣiṣẹ́ yàbí tó bá ṣiṣẹ́ ìtàn ìkọ́ tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní. Account number ní fáwọn ọmọ aláìní 2044237680 2044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Fáwọn ọmọ aláìní, olúwa ní ẹ ti sàrà síwájú kádùn àlégbà. Ẹ máa fi nǹkan tẹ bá lágbára sákàǹtì àwọn ọmọ aláìní tá bá ti fún yín ní ìdánilẹ́kọ̀ọ́. Ẹ̀yin náà rí ibi tá ń ná àwọn owó yẹn sí. Àwọn tó ń bẹ láhàámọ́, àwọn arúgbó, àwọn àgbàlagbà, àwọn tó wà ní school, àwọn ọmọ kéékèèké ògo ọ̀la. Ibi tá ń ná sí nìyẹn. Ẹ máa gbìyànjú kẹ́ ẹ máa ṣe fi nǹkan sákàǹtì àwọn ọmọ aláìní. Fún gbogbo ẹ̀yin tẹ̀dẹ̀ fẹ́ rí wa, tẹ́ ń wo pé ẹ fẹ́ bá wa sọ̀rọ̀ abẹ́ ní nǹkan tẹ́ fẹ́ bá wa sọ. A wà ní Abraham Adesanya, Lekki, Ajah, Etiosa, Lagos. Ẹ WhatsApp wa lórí +234-810-913-1425. Lẹ́ẹ̀kan sí ẹ WhatsApp wa lórí +234-810-913-1425. Iṣẹ́ wo ni iṣẹ́ tí mo kọ yìí ń ṣe? Tó bá ń forí kókun aláǹtakùn, tó bá ń jẹun lójú oorun, ìbálòpọ̀ ojú oorun, ó ń lálàkàlà, gbogbo àwọn nǹkan wọ̀nyí ìjákulẹ̀ ló máa ń fà kí ń jẹ́ kéèyàn tẹ́gbẹ́ ni. Tó bá wá gbẹnu tán, ó máa padà fa sickness síyàn lára. Ìyá sick ní tó ti ń jẹun lójú oorun, torí bó ṣe ń jẹ lójú oorun tó pe lóúnjẹ ojú oorun yẹn, rúhù ẹ, ẹ̀mí ẹ ló ń jẹ ní wọ́ọ̀dù míì ni wọ́n ti ń fún ẹ. So ó máa ń damage kidney, ó máa ń damage liver, ó máa ń cause a lot of things. Ó dẹ̀ máa ń fa ìfàsẹ́yìn ní spiritual world. So ọṣẹ yẹn, ẹni ọṣẹ tó bá wẹ̀ ló lè mix pẹ̀lú ẹ̀, ó kàn rọra máa fi wẹ̀. Bẹ́ẹ̀ ni bismillah ta'ala. Ẹ bá wa ra àwọn nǹkan táǹtà, àwọn egbògi wa made in India, packed in South Africa. Bẹ́ẹ̀ ni ẹ get miracle leaves, ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti máì zemzem la fi preserve senna leaf. Ikùn èèyàn wú, ẹsẹ̀ èèyàn wú, kè orí gbẹ́yà. Ó ń lálàkàlà, ń forí kókun aláǹtakùn, ń jẹun lójú oorun, ìbálòpọ̀ ojú oorun, ó ń gbóòórùn ẹ̀mí òkùnkùn nínú ilé, nínú ṣọ́ọ̀pù. Bọ́ìlì ẹ̀ kó fi wọ́n bẹ̀, bọ́ìlì ẹ̀ kó mú. Wọ́n jókòó sínú wúńbù obìnrin, wọ́n jókòó sínú ovary, ó wà effective. Òun àti all in one, kò ṣe é má ní, first aid ni wọ́n, ó dẹ̀ wà halal. Owó product wa ló wà halal, ló wà scientific approved, very effective. Prevention ni all in one, treatment ni cure ni. Bẹ́ẹ̀ ni ẹni tó ní diabetics, asthma, cancer, stroke, àwọn àìsàn ńláńlá ló ń ṣiṣẹ́ fún. Òun àti miracle leaves, òun láti nílé. Ẹ get bulldozer med fibroid fóyún ìju fún obìnrin tó ní oyún ìju àbí tó ní blockage tube àtàwọn nǹkan míì. Ẹ get prostate powder, prostate enlargement powder master fẹ́ntì ìsétọ̀ ń dà láàmú àti oríṣiríṣi àwọn nǹkan kan lára gallbladder, ìtọ̀ ń ṣe ṣeréṣeré, ìtọ̀ ẹ̀ ò ní wéètì, tó bá tọ̀ tán á dà ipò ṣẹ́kù sínú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ get caterpillar fún obìnrin àti ọkọ ìyàwó. So obìnrin tó bá lò tó bá parí period rẹ̀, á jẹ́ kí cervical mucus ẹ̀ máa flow dáadáa láti lè mọ̀ pé láti lè jẹ́ kó wà fertile, láti lè conceive. Á dẹ̀ máa fún sperm ọkùnrin ní mobility láti lè swim lọ́bi tó yẹ kó wọ̀. Ẹ get transformer 1100 power fún erectile dysfunction, fún ẹni tó ní demand power, premature ejaculation, quick ejaculation àti oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀. Ẹ get memory booster ìsọ̀yẹ̀ Iliam fún ọmọdé àti fún àgbàlagbà tó ń gbàgbé nǹkan. Tọ́rọ̀ bá wá gbẹnu tán, aláwọn special package tá a máa ń ṣe fáwọn èèyàn, special package tó yẹ pé kì í ṣe brand bí àwọn powder tá a máa ṣe tó jẹ́ special. Ètò àwẹ̀ wà tá a fi ń yanjú problem fáwọn èèyàn, ètò sàárà wà, ètò àdúrà wà, àwọn halal powder wà lóríṣiríṣi, ètò ọ̀ǹtú wà. Tọ́rọ̀ ẹ bá gba odidi alukurani, tó gba yasin, tó gba káfí, tó gba tọ́a, tó gba orúkọ Ọlọ́run bíi Latifu wa Abu Sataru Ka'aru àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bismillah ta'ala àwọ̀ ní sick refugee fún yín láti evil world. Ọlọ́run làwa máa pè kó wá dá sọ̀rọ̀ yín. Tilka ududullah wa ma yuti illa wa rasulahu. Ní kọjá inú àlà Ọlọ́run, dẹ̀ ní kọjá inú àlà òjíṣẹ́. Oṣó wà, àjẹ́ wà, ẹlẹ́bọ lóògùn wà, àwọn alágbára ayé wà ń tòótọ́. Àmọ́ Ọlọ́run ló ń control gbogbo ayé àtàwọn tó ń dà yẹn láàmú yẹn náà. Ọlọ́run ló ń control ayé wọn. Wa ma yudabbiru al-amra fasayaquluna Allah innahu yarakum wa qabiluhu min haythu la tarawnahum. Ẹ̀mí òkùnkùn àtàwọn companion ẹ̀ wọ́n ń wò yìí tẹ̀yìn ẹ̀dẹ̀ lè rí wọn. Yatakabatu shaytanu minal mas, wọ́n ń fọwọ́ kànyàn, wọ́n ń dàyàn láàmú. Àmọ́ gbogbo nǹkan tó bá òkú dojú kẹ̀dá, lórí àìsàn ni, lórí infection, lórí sickness ni, lórí pé ó ń lálàkàlà, ó ń ṣe kíní ni, ẹ treat gbogbo problem yín both natural and spiritual. Bẹ́ẹ̀ ni, torí pé kíni wá mọ̀ tẹ̀síkútù mi ń wá arákàtì iláyà alámú ewé kùn ní bọ́kọ́lọ́wọ́n bá má mọ̀ sí. Àdúrà gbogbo ẹ̀yin customers wa gbà, gbogbo ẹ̀yin fans wa ẹ̀rì bá ti ṣe ẹ̀rọ náà gbégbá ẹ̀ ní parẹ́ máyé lára bí sí ní láì tààlà. Inna li zata lillahi
innal izzata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba lónìí o masalamu wa ila liqa'i ẹ bá wa fi fídíò yìí ránṣẹ́ àdúrà yẹn àgbà kò síbi tẹ́wà tá àti lè deliver fún yín à ń lo DHL láti deliver adẹ́ ló jẹ́ logistic ẹ̀yin lẹ́ máa sanwó delivery but kò síbi tẹ́wà lórí gúnmẹ́rẹ̀ àgbáńláyé tá àti ní deliver fún yín ọ̀run nìkan là kí ń deliver sí àdúrà wa ó gbà masalamu wa ila liqa'i.